مولانا شيخ أحمد اللبيب الأبهدي لك من دون المراهي إن شاء الله تنجك كاكي هنا يتراجع فوالي لو يلا صيبا زمرتي أنت مرادي أيوة ما تجي الله تجي الله كاكي بوبا بلا يي في صباح والمساء أفكي ما تو أليبا لابيا فوالي بيا أليبا لابيا ترى الله ولا باسي أنت بدي أسانتي سني لترادون لعناهي أنت فخري في الأنام أمامي لك دوما يكون شاكرا لك في العطاء وجزاك الله عني زمرتي خير الجزاء دائما أرجو من الله النبي بديع الدياهي فضله والعون منه لك من دون انتهاء أبشرن لأبواديا يوسف وبعد بهاهي مديكو فاعف عنه مالكي وبا سما سلم على النبي محمد وصحبه الطيبين آل الهداية وصحبه الطيبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وأصحابه وسلم. والله لا تلفي لها مدى ثانية فأحمد فرد جوهر لا يقسم. Òkè àwọn àbáwá imam bàbá àgbàlagbà tí mo cherish jù láyé táwọn náà ń bẹ lọ́wọ́ kọ́nà járe bẹ́ẹ̀ wọn náà làgbà ogun tá à ń fẹ́ lọ́wọ́ ti ṣe nídìílé wa wọ́n ṣe máa dà tá máa jẹ́ láti jẹ́ nítorí kù tá à ń tọrọ nǹkan méjì àkọ́kọ́ ni àgbà ẹ̀kejì ni àtibọ̀tán dáadáa. ìtọ́kù tá à ń tọrọ owó làgbà àtàtibọ̀tán dáadáa.
bàbá wa imam fún gbogbo mọ́kànlá jẹ́ Allahu ayatahu. àfihàn máa jí sọ́dọ̀ lọ tó kó jọ wọ́n wọ́n jẹ́ káwọn alábòsí kámọ́ rẹ́rìn èké lórí wa. Amina. àwọn èèyàn inú wọn ti máa ń dùn kalẹ̀ wọ́n máa ń nígbàgbọ́ kan nígbàgbọ́ náà ni pé tí bá ń rí fún yàn bó ṣe ń rí fún wa yìí wọ́n gbà pé yóò tètè bàjẹ́ fún ẹ mọ̀ wí àfa. àwọn èèyàn wọ́n máa ń ní dùnú kalẹ̀ pé tí wọ́n rí fún yẹn wọ́n ti rí fún wa yìí wọ́n ní nínú gbàgbọ́ tiwọn pé yóò tètè bàjẹ́ fún. ẹ̀mí wọn máa ń balẹ̀ gan-an kódà torí ẹ̀ lẹ́nu mi fi máa ń dá ọjọ́ àbọ̀dún ó mọ̀ pé láàrin 10 years ẹ̀ka gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò rí náà o kìtẹ́ kó rí náà o ọlọ́wọ́ sì fi kankan hàn o orí ibú náà nígbà mú ṣe báwo yóò wá fún yín 10 years ó gbà pé láàrin 10 years 365 days times 10 nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ wọ́n máa ń gbà bẹ́ẹ̀ láti máa ń fún yàn lọ́dún 365 days times 10 ẹ bá ń ṣí ẹ tó bá ń gbà mílíọ̀nù bá ń ṣí 365 days times 10 3,650 days. Ẹgbẹ̀rún mẹ́ta ọjọ́ àti ọgọ́rùn mẹ́ta àti àádọ́ta ọjọ́. Báwo ni atẹ́gùn oṣù wa lọ tí ó pọ̀ tí ò ní darí kí ní kàwọn máa wọ̀? Torí ẹ̀ làwọn èèyàn fi máa ń wọn ọjọ́ fún yàn. Ọlọ́run wọlá bí arágbàrí kárí fẹ́rí a sínú àwọn sẹ́ẹ̀tì arágbàfẹ́. Ẹ máa lọ wò parí gbogbo ẹni bá ń rágbà fín wọ́n láì kọ́lá kó jẹ́ pé ọlọ́run fẹ́ òun náà yóò lọ́wọ́ fi kíní kan sàpẹrẹ máa yẹ tí ó fi hàn pé ó ti tàgbàrà wọlé rí kẹ́kẹ́ ó lọ ṣẹlẹ̀ sí tí ó mọ̀ túmọ̀ pé ó ti tẹ àdàwọlẹ̀ ọlọ́run fẹ́ òun náà o èèyàn náà ni o bí mọ́tò gidi tó fáyì gan tó lọ kọ tírélà sẹ́yìn pé yóò àpẹẹrẹ ó ti dìbò ní tírélà rí yóò wọ́n sẹ́yìn kọ́lá kẹ́ bala mí tẹ̀ ẹ mọ̀ ní pé ibi ìwé sì wá sí kò sì wá dán kò ní dán ó ti bátírélà kan borí bẹ́ẹ̀ ti rí nù gbogbo ìmọ̀ tíyẹn bá mọ̀ kò lè mọ́ tó yín ọjọ́ orí ojú kéwù lọ. ọjọ́ orí ojú kéwù lọ. gbogbo òrírí tó bá lórí nù tíra kò tó ìrírí tíyẹn rí bí ìdàgbà. gbogbo ìrírí tó bá rí nù tíra kò tó ìrírí kẹ́yìn rí níbi kẹ́yìn dàgbà. kò sí kéwù kankan láyé èyí tí omi sí lọ gbogbo kéwù tó àjọ pé èmi sí lọ ìwájẹ ni. gbogbo kéwù tí o bá ti dá pé èmi sí lọ ìwájẹ lásán ni e. kullu li ulumi siwa al-Qur'an mashhadatu illa al-hadiza wa ilma al-fiqh fi ad-din gbogbo mo mọ náwù mo mọ bàlágà mo mọ kìnnì kan ó sọ pé sẹ́yìn ló kọ́ fatia láti kírun gbogbo kéwù lẹ mọ̀ àfihàn bẹ Ọlọ́run àfihàn májè síwájú Ọlọ́run ní kó lọ́jà kẹ́mi tó wà lóògùn. Amina. kó ajá ká yọ̀bá àbámu náà pẹ́. Amin. àwọn bàbá wa tó lẹ́gbàá apá àlàáfíà mi mo kí wọn. àwọn bàbá alábàá àlàáfíà mi tó jẹ́ alága gbogbo àwa jọ yìí gbogbo mọ́bàlájà lápapọ̀ àwọn bàbá alága bẹ́ẹ̀ náà ẹ̀mí yóò gbò fún wa sá. Àmín. tó fi ka bàbá wa lẹ́gbẹ̀ẹ́ wọn àti gbogbo àwọn olóyè tí lè máa dá akọ yín àwọn bàbá alága báyìí nílẹ̀ mo kí àwọn bàbá wa àwọ̀ ilẹ̀ bàbá wa Musa olókùn mímọ́ mo retí bàbá wa Abdulsalami náà ẹ bá ń kí gbogbo àwọn tó bá wà ní náà àtàfà wa ìjọba fa Ahmad Kọ́lá ẹ bá ń kí wọn wá kí gbogbo ìlú Ọ̀yọ́ àti ọba abẹ ọba tó ẹsẹ yàn ọba Abdulhakeem Ọwọ́adé ẹnìkan ní àwọn Muslim kìnnì kan mi máa tó torí mi ò gbé ìbò tó kọ ìbò ń pọ̀ gan wọ́n á fi fóònù mi yìí ó dàbí bẹ́ẹ̀ ló wà nítorí pé ó dárúkọ ọba Ọwọ́adé yìí síbi kìnnì kọ́mẹ̀ntì yẹn bá mú kébì hàn wá báyìí bá ti jẹ dànù òmò orí kódà kó fẹ́ polówó ọba wọn ó
ó sì fẹ́ sọ ń pa rẹ̀ gbogbo ayé ó wá ní gé péjì mi kí máa go viral wọ́n á gbé wá bẹ̀ ó yẹ kí n delete dànù ni àwọn tó ní kó ti dákọ̀ ọba àwọn mo filẹ̀ bí àwọn bẹ́ẹ̀ gbé nǹkan kan sáwọn èèyàn lẹ́mìí nípa ọba àwọn ti dáadáa tí bá wá rí sí tí bá wá gbé ẹ̀jẹ̀ gbé ìbò ẹ̀ bá kà tí ò bá dá ẹ̀jẹ̀ á delete dànù. ó wà bí mo rí láìpẹ́ yìí bí yìí mo rí bí yìí ní ìsìn láìpẹ́ yìí ọkọ fẹ́ delete ẹ̀ wọ́n á ní jẹ́ ìfilẹ̀ pé wọ́n yẹ pé nǹkan rere ń sọ tó ló ti gùn jù ó kù kẹ́ ó fẹ́ tó méjì mẹ́wàá mi ní tó bá yìí ni wọ́n á ní tí ń dákọ̀ ọba yẹn síbẹ̀ wọ́n á ní jẹ́ ìfilẹ̀ pé bóyá ń polówó ọba wọn lóbi náà láìka ọba wọn ẹni tó bá ti wọlé náà lọ́ba gbogbo ẹni tó bá kú tẹ̀ lọ́ba ìfilẹ̀ ẹ̀dá ní ìbáwọn ọmọ yín ẹ̀dá ní ìbáwọn ọmọ yín ẹ má dàlú yín rú ẹbí o máa ẹni ẹ̀kan rí o ọba yìí náà mi mọ̀ ọ́ rí o àwọn kan ní wọ́n ní kírísítẹ́nì ni ó kàn sí pé kí mùsùlùmí lòun ni ẹ sáà ti ń já kíìmù ẹ sáà sọ fún kó mọ lọ jí mọ́ kábíyèsí wa nu àfáàní abáwùlákì ẹ bá kí wọn ẹlẹ́mi náà gbà mí náà gbà wọn lọ́ba èmi tẹ̀ láìkí wọn ẹnìkan tí wọ́n bá wọ̀ ọba o tí mo máa rí etí mo sọ yìí ó máa dùn àmọ́ èmi jẹ́ dàgẹ́dẹ́ pé èmi wọ́n wí báyìí lè máa ṣe ọ̀nà báyìí lè máa lọ wọ́n ti yẹ nìkan ẹ bá tún sọ̀rọ̀ nílò kọ́ mọ́ ẹ bá lọ kóòtù ẹ gbàgbé ẹ bẹ́ẹ̀ ọ̀sán tí ó ní bẹ́ẹ̀ náà yóò dínkù sóòtì ẹ̀ jọmọ ọba ó tún olóore àwọn nísìn àwọn olè jọba bẹ́ẹ̀ nísìn ìwọ́n tún lè kílèmù ọba olè má wọlé dé oríire ní gẹ́ fún ọkọ̀ jọmọ ọba ògidì wọ́n àbọ̀ jẹ́ àwọn ọmọ rẹ kẹrin ọkọ̀rà jẹ́ ẹ̀ á níbẹ̀ jọ kan sáà tọrọ ọmọ rẹ tọpíkì òní gangan ọ àǹfààní bẹ́ẹ̀ tó bá jọba mọ̀jọ kọ́ ọmọ rẹ jalè rí kẹ́mọ létí kọ́ mọ̀ jalè rí o tí wọ́n ti mú àwọn yóò wọ́n wú táwọn jáde o gbogbo ẹ̀yin ọmọ kéèké ẹ má tẹ̀lé àwọn èèyàn tó ń mú gbó o ẹ bá ti mú gbó rí nínú ilẹ̀ yìí kò ní lè jọba o ó ní ẹ má dà lóhùn tó láwọn míì tí wọ́n mú gbó rí ó jáde pẹ̀lú rẹ ẹ̀jọ̀ fẹ́ ṣèdíde ó wàá yọ ọjọ́ tí wọ́n jalè rí jáde wá ẹ má ti ṣèbàjẹ́ rí níbi tí wọ́n fi wá gbé wá fún yín jọ́dọ̀ wọ́n fẹ́ joyè ìlú kan mọ́kọ́ gbòòrò láti rí ẹni tó ṣú ọ̀kọ́ pé kó jọba tí gọ́ọ̀mẹ̀ntì kan fọwọ́ sí tí àwọn ṣẹ̀ṣẹ̀ náà fọwọ́ sí wọ́n bá gbé lẹ́nu pé ó ti jí màálù rí lọ́jà ó lè ti wá di bílíọ̀nìà lónìí ìlú yẹn ọ̀nà báyìí ló wà èyí dàgbọ̀ ni lọ́dún ti jí màálù rí gbogbo ọjọ́ ìrìn àti léwe táìmù tẹ wà yìí wọ́n lọ àkáǹtì ẹ̀ mọ́tàgbà ni o òun ò ní gbàgbé tèwé o òun ò ní gbàgbé rẹ o àwọn èèyàn gbàgbé ìwé o ẹni tó bá yẹ mọ ilé oyè kóso rẹ bó o lè mọ ilé oyè náà tó fẹ́ jẹ́ ìyàn láyé èmi mú sàyẹ́sì èmi sọ mọ ilé oyè ìhòòyè láyé jẹ́ níwa kéwú náà ni ṣùgbọ́n bá a ti wá rí náà kálá àti jalè rí a ti ṣe nǹkan tí ò darí àwọn èèyàn oníjà fún wa báyìí wọ́n ti jalè ni èèyàn yìí mọ̀ kọ́mẹ́ntì pé ọmọ tó pàǹgọ́ lórí gbúrò àwọn èèyàn gbogbo ìgbó tó láti wọ́n sọ báyìí ẹ̀yìn lọ́rí ọmọ tẹ pàǹgọ́ mo ní à sẹ́wọ̀n nìkan ti ń pààyàn wọ́n báyìí ń jẹ̀wú ẹbẹ̀rẹ̀ tiwọn náà ẹ báyìí ń bàdàn àwọn tẹ̀ ní sọ́kà ẹbẹ̀rẹ̀ tiwọn náà ọ̀yọ́ ńkọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ máa ń dàgbà ọdún sọ́wọ́ ní láì tó bá wí yóò wí ní. aṣọ kan tó ní pọ́ǹtì lọ́wọ́ òun gbé ọ̀rọ̀ lé mọ́lẹ̀ ọ̀yọ́ ẹ̀pà yẹn bẹ̀ náà ẹ̀pà yẹn bẹ̀ kódà àfáà kan láìpẹ́ àfáà kan tóun náà pààyàn ní ọ̀yọ́ yìí náà ẹni tí ń ṣe tí máa ń pè sí kíní àjọ̀dún ó sì dúró obìnrin ọlọ́run olórí àbáwọn gbọ́ná wọ́n ti filẹ̀ wàláhì ìjọba nàìjíríà wàláhì ẹ̀dá o wàláhì ẹ̀dá o ọlọ́ọ̀gbẹ́gbẹ́ ẹ̀dá ẹ̀yin gẹ́gẹ́ lẹ́yìn ẹ̀kọ́rẹ́jì wàhálà nínú ìlú yìí ẹ̀ ń bá báyẹ̀ ẹ̀ pa ẹ̀ stop nígbà títí lórí ṣe láìpẹ́ yìí tọmọ olórí búkú lórí ń pa ọmọbìnrin yẹn
kò ju ọ̀sẹ̀ kan rẹ̀ lọ pásítọ̀ kan náà tó pààyàn kò gbúrò pé ẹ̀pá ẹnìkan kálọ́ gbúrò pé wá ọmọ ìṣẹ̀lẹ̀ ọdún mọ̀ ti pa kò ní pààyàn ìjọba ní ń pa wá kí mo wí àfa. ìjọba àwọn náà pa wá. tó bá yẹ ìsinmi wá sí tó bá yẹ pé wọ́n pa ọmọ ìṣẹ̀lẹ̀ yẹn immediately níjọ́ kẹrin pásítọ̀ tó náà pààyàn nísìn kò ní pààyàn wọ́n jẹ́ ká pa ẹ́ Nàìjíríà yìí o wọ́n bá ti pa ẹ́ wọ́n pa ẹ́ pé ni o ẹni kò oníjàfẹ́ mi rẹ o ogun táwọn ìyá kan ló ti wá ní o àní mo èmi tó sọ́yà sí mo ní ẹ pa ni o àwọn kẹ́lẹ́ tó ń criticize ìdáwí o pé ẹnìkan ní ẹ má sọ fún àwọn ọmọ wọn tí màá sọ pé mo fẹ́ràn ọmọbìnrin yìí ògiri rẹ ti ń rìn bá ti sùn mí yá ẹ dàpọ̀ ẹni tí ò sọ̀rọ̀ ńkọ́ ẹni tí ò sọ tiẹ̀ ńkọ́ tí ò tiẹ̀ sọ tinú ẹ̀ lẹ́gbẹ́ náà wà fáwọn náà ní tó tẹ̀ pé nínú àwọn ẹ̀jẹ̀ apá ẹ̀ lòun náà wà kí lẹ sọ sí tòun èmi wà wọ́n pé ẹ pa kíákíá ni o ẹ má gbẹ́ ẹ̀ mọ́ bẹ́ẹ̀ kí mo sọ nǹkan tó rọrùn tó bá ti pa ọlọ́mọ nísìnyí ìwúrú yìí lè máa ń fẹ́ kẹ́ pa yẹn kíákíá ẹ̀yọ́ ọmọ ẹ̀ẹ́dẹ̀ ẹ má ṣàbúrò o ẹnikẹ́ni èsì máa tò ní ìlọ́yọ̀ yìí wọ́n bá ti ṣàbúrú rí wọ́n ó fi disqualify wọn ọba àkàn gbé màálù lù kan ni ó jí màálù gbàdé bẹni boys màálù ló jí ni wọn ò fi fún lọ́ba ó dẹ̀ lẹ́tọ̀ọ́ sí ìwà burúkú dẹ̀ gbà kí níyàn lọ́wọ́ rẹ̀ kò jẹ́ kẹ́ fún mọ́ ọ̀dọ́ ló ti ṣe o kì í ṣàgbà o ọlọ́run ò ní jẹ́ kí wọ́n sórí ikú. Àmínà. ọmọ kéèké pọ̀ bí gan o ògbóyin ọlọ́run jẹ́ sórí rẹ̀ kábíyèsí wa ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́ yóò jẹ́ ká rí wọn pẹ́ yóò jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa bàbá wa kábíyèsí tàná ọlọ́run bá wa kẹ́ wọn Àmín. bàbá mi dáadáa ni wọ́n bàbá náà dá púpọ̀ ẹni ọlọ́run dẹ̀ ni wọ́n wàláhì aláàfin tàná ikú àbáyé yìí ẹni ọlọ́run ni wọ́n Kábíyèsí o. ẹ bá wí dáadáa Kábíyèsí o. ṣé kí n fún point fún ilé ọlọ́run ni wọ́n àwọn aṣọ àti kan lọ́yọ̀ ń bì wọ́n á ń sọ lójú wọn yí pé ọba àlọ́rin wọ́n á yan ọba àlọ́rin ní ọ̀gá gbogbo ọba Nàìjíríà yìí gangan lójú ọba kan kọba yẹn dẹ̀ mọ ẹ̀ lọ́sẹ̀ kí bẹ́ẹ̀ náà ni kọba yẹn mọ̀ bá yín jà kọ́rọ̀ mọ́ di ọ̀rọ̀ pé lójú mi wọ́n á gbé ọba àlóyún lé mi lórí lójú ọba Aláàfin sẹ́gẹ́tì nísìn bàbá kábíyèsí Aláàfin tàbí ọlọ́ba kẹwọn o Àmín. wọ́n kí ìjọ tí a wá báyìí Mọ́bọ́lá jẹ́ Muslim community aláì ẹ̀yin gan ẹ̀ ń sẹ̀sìn mi fẹ́ sọ̀rọ̀ ọ̀hún jáde wọ́n ti kàn mọ́ gbọ́ lẹ́nu àwọn bàbá wa níbí nìsín nínú nǹkan tó fẹ́ yẹjú ó sì jẹ́ nǹkan pamọ́ Ọlọ́run sì ní ká máa pa nǹkan mọ́ kàfi bí ara rẹ̀ sọ bẹ́ẹ̀ òkúdu àwa ìjà kún bẹ́ẹ̀ bìtì máa ẹ̀yin gan ẹ̀ ń sẹ̀sìn pọ́ìntì yẹn wú lórí púpọ̀ Ọlọ́run jáde yóò kú. Àmínà. gbogbo community ẹgbẹ́ yìí Ọlọ́run dákun má jẹ́ fọ́. Àmín. Ọlọ́run jẹ́ ká rí i pẹ́. Àmín. gbọ́dọ̀ bá wà nínú ìlú tí wọ́n jẹ́ sùnmọ́ àfọwọ́ mi Ọlọ́run máa kẹ́ gbogbo wọn. Àmínà. tí wọ́n ti lọ àwọn tó wà láyé Ọlọ́run jẹ́ àríwọ̀ pẹ́. Àmín.